ma. Okay, ma. Question tí mo ń béèrè tẹ́ ẹ gbọ́ dáadáa ni is that most of the time is that àwọn èèyàn máa ń sábà ń blame pé the new wife that is coming lọ́nà yìí pé òun ni kò jẹ́ kí ó sanwó financial kinní tó wà lé òun ni because èmi feel pé báwo ni obìnrin tó ń bọ̀ tí wọ́n tó fẹ́ fẹ́ ọkọ tó fẹ́ ṣe second or third wife báwo ló ṣe fẹ́ mọ̀ pé ọkọ tóun fẹ́ yìí o kò ṣe responsibility nínú ilé because especially tó bá yẹ pé they are in far distance báwo ni obìnrin ṣe rí mà lọ wádìí pé mo fẹ́ mọ nínú. ṣe rí mà wọ́n fìyẹn kẹwọ́ ni ọkùnrin tí ó bá wúlò láti day one bó fẹ́ yàwó mi bí ó fẹ́ yàwó mi kò ní wúlò náà ọkùnrin tó bá sì wúlò láti day one kì bá fẹ́ yàwó ẹgbẹ̀rún yóò sì mọ tọ́jú àwọn ọmọ rẹ̀ so gbogbo ètò ní látìgbà tó ti fẹ́ lágbájá ni ò ti sanwó iléèwé mọ́ wọ́n mọ̀ fẹ́ fòbúrẹ́wà pé ìkejì yẹn lájẹ́ ni wọ́n fẹ́ fòbúrẹ́wà pé lájẹ́ ni ọkùnrin ti mọ̀ pé ọkùnrin ò wúlò náà láti day one tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkùnrin tí ó bá wúlò kò wúlò ni ọkùnrin tó bá wúlò ó wúlò ni ọkùnrin tí bá ń tọ́jú ọmọ tẹ́lẹ̀ àwọn ọkùnrin máa ń fẹ́ràn ọmọ àwọn ọkùnrin if there is something about ọkùnrin they used to like their children so kò sí anybody not even the mother of those children will stop the man from taking care of his own children kò síyàwó kankan kódà kó lọ fẹ́ Queen of England kò lè torí ìyàwó tó fẹ́ kó wá mọ́ tọ́jú àwọn ọmọ ọkùnrin tó bá fẹ́ yàwó mi tí ò tọ́jú àwọn ọmọ ẹ̀rẹ̀ bí ìyá léhùn sọkùnrin máa ń tọ́jú ọmọ tẹ́lẹ̀ sọkùnrin wúlò tẹ́lẹ̀ so responsible kò sí obìnrin kankan. God bless you ma. They put the play and I wonder that báwo lobìnrin yẹn ṣe fẹ́ mọ̀ ṣe fẹ́ lọ máa wádìí ṣe fẹ́ ṣe investigation ni. irọ́ tiẹ̀ sẹ́ẹ̀rì mà tókùnrin bá ti fẹ́ yàwó àbí tó rogún bá ti dé bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá jáde lọ tẹ́ ẹ mọ̀ pé píríọ̀dù yín máa dé tẹ́ ẹ wá dóde tí píríọ̀dù yín dé ẹ lórogún yín ló jẹ́ kí píríọ̀dù yín dé tẹ́ ẹ bá stain ẹ lórogún yín ló jẹ́ kẹ́ ẹ stain tẹ́ ẹ bá ṣe anything ẹ lórogún yín ni tó bá ti jẹ́ lé orogún kódà bí èèyàn bá ń rojọ́ lórí oúnjẹ gan tó ń jẹ́ sì pa lórí yóò lórogún òun lọ́jẹ́ kó ń jẹ́ ọ̀pọ̀ lórí ta ní ọ̀sà ìmọ̀ pé tí bá ń rojọ́ lórí oúnjẹ máa pa lórí ṣùgbọ́n tó rogún bá ti wà bí èèyàn wúkọ́ wọn lórogún lójú ó wúkọ́ so ohun tó ṣẹlẹ̀ nìyẹn it's not about the woman ọkùnrin tó fẹ́ yàwó tí ò wá sanwó skul ọmọ mọ́ kò sanwó skul ọmọ kì í san tẹ́lẹ̀ ni ọkùnrin tó ọmọ bá jẹ lógún kò sí ẹni tó lè fẹ́ kódà kó fẹ́ Queen of England yóò yà kó owó skul ọmọ ẹ̀ fáwọn ọmọ ẹ̀ yóò sọ fún yàwó yẹn kówó mi lọ mélòó náà àwọn ọkùnrin gan náà fún yàwó lówó most àwọn second wife yẹn ẹ lọ bí wọ́n léèrè tẹ́ bá rí ìyà tó ń jẹ ẹ ní ro irú ẹ̀ kan ọ̀tá yín most àwọn second third wife and when I say second wife kì í ṣe gbogbo second wife ló bá yàlé ńlé o àwọn míì wá tí yàlé ti lọ kan tó fẹ́ wọn wọlé àwọn yẹn ló tiẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ tó jẹ́ pé ìyàwó sì wà nínú ilé ọkọ tó sì ń ṣe ìyàwó ẹ̀ lọ́wọ́ tán tí ìkọra wọn tán wá fẹ́yàn lé wọn àwọn yẹn ò wọ́pọ̀ bí àwọn tó pọ̀ jù ni àwọn tó jẹ́ pé the ìyálé has left already nevertheless mélòó náà àwọn ìyàwó yẹn ló gbádùn ọkọ yẹn wọ́n kàn wá ń fa àwọn ọkọ yẹn ṣadé orí ẹ wo gbogbo àwọn celebrity tán lọ ṣèyàwó kejì ìmí inú wọn gan lówó jọ ọkọ yẹn lọ so mélòó nú àwọn ìyàwó kejì yìí gan lọkọ gan fún lówó mélòó náà fún lówó ẹlòmíì bùkátà rẹ̀ òun náà ló sì ń dá gbọ́ ìyálé àṣìtì máa pè é gbọkọgbọkọ kò sérè kankan nínú lágbo káàrè so to answer your question àwọn tó ń sọ yẹn mà wọ́n kàn ń sọ àsọrégé ni wọ́n ti mọ̀ pé kì í ṣe ìyàwó ni ò jẹ́ kó sanwó skul ọmọ kì í sanwó skul ọmọ náà tẹ́lẹ̀ he has not been paid before wọ́n kàn fẹ́ lọ́yẹn mọ́yàwó lẹ́sẹ̀ ni wọ́n fẹ́ lọ́ ọmọ lẹ́sẹ̀ ni fọkùnrin tó ti wà responsible tẹ́lẹ̀ obìnrin kan ní òwàdé ní òní ò mọ́ responsible ẹgbọ́n sókè jàre. ẹ ṣe thank you for it. mo ní ẹ ṣe because the way they just paint it ó máa ń pẹ́ fún mi ẹ mọ̀ nítorí mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé sometimes tóbìnrin tó lọ di second or third wife sometimes it's not even about money like I told someone it's not every time tẹ́rí ẹlòmíì tó lọ di third wife yẹ pé ó fẹ́ ní adé lórí gbogbo wa kọ́ la mọ̀ nǹkan tá a fẹ́ ó fẹ́ ní èèyàn pé ọkọ mi lélẹ̀ bí ó ti bímọ rẹ́dí àwọn ọmọ kan ti dàgbà kí ṣe gbogbo wa la fẹ́ gbé
nítorí owó náà tiẹ̀ ni. Tani olówó owó tiẹ̀. náà tiẹ̀ ni mélòó náà ọkùnrin náà lò lówó owó náà dà. mélòó náà fẹ́. owó náà dà ẹlòmíà lè ń ṣe kinní kan owó wá dé tán owó náà dà ìyàwó kékeré mi báyìí tẹ́ bá ní èlò lọkọ yẹn fún un rí láti ọdún 10 tó ti fẹ́ ọkọ òun bóyá ló lè ṣàkáǹtì 50,000 tó gbà lọ́wọ́ ọkọ òun rí níbo ni owó rọ̀wọ́ ẹni tó jẹ́ pé wọ́n ń gbàrú ni tó ṣe pé ìyàwó kejì yẹn gan ló gbé ọkọ ìgbà tọkọ fẹ́ tán ló tó di wípé tọrọ ṣíṣì ń dé sọ́wọ́ ọkọ ìyálé náà nítorí owó ló ṣe wá fọkọ òun ọkọ tó rùn pa ìyálé mi wà fún rẹ̀ lọ́sọkọ ẹ̀dọ́ lórí burúkú tí ò jí orí ṣe toró ti rò pé tó bá rí ṣe yọ ọ̀fẹ́ yàwó léhùn tí ń rùn pa tí ń rápá láti tọrọ ọ̀bà ṣíṣì lọ́wọ́ rẹ̀ bí ẹ bá wá gbàdúrà ní ìsìn tọ́lọ́run wá ní ọdún kó ṣalábàáká pàdé èèyàn kan tó lè ran ayé ẹ̀ lọ tí wọ́n wá fẹ́ ra wọn báyà yún òsì lọ́kọ yọ̀wà lówó lóde tán tẹ́lẹ̀ ń fẹ́ ọkọ òun tẹ́dàkùn ta gan ló lówó is it the ìyàwó kékeré that has the money or you yourself or the man himself the man wey no fit bear any bùkátà tí ò lè dá bùkátà kankan gbọ́ tí ò sówó tó lè tí ò sí bùkátà tó lè dá gbọ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bó ṣe wà nìyẹn torí ẹ̀ ni mo ṣe sọ tó bá mọ̀ pé ìyàwó kékeré ló fẹ́ lọ ṣe tètè mọ̀ wípé ní people will bully you they will call you names they will call you all kinds of things má bá wọn lọ òde ìyàwó olóbìnrin ilé kankan wọn á wulẹ̀ fi nǹkan kan sórí iṣẹ́ àfọ́tẹ̀ ẹni ni because once the man tán bá pè lẹ́ẹ̀kan tí ò gbé wọ́n ní wọ́n ní òjò gbé live and direct mo ti rí ọkùnrin tó gbàgbé fóònù ẹ̀ sílé sọ́dọ̀ ìyálé náà lọ gbàgbé fóònù ẹ̀ sí ìyálé sì pé gbà tí fóònù ò sí lọ́wọ́ rẹ̀ fóònù kan ríǹgì dálẹ̀ ni ó sì ti ní ìyàwó kékeré ní òjò gbé kọlù un ìgbà kan ló ti bẹ̀rẹ̀ sí ní ṣépè lọ bí ilẹ̀ bí ẹni létà ló tó ṣẹ̀ṣẹ̀ wá rí pé fóònù yẹn inú ilé gan ló wà ọkọ òmù fóònù jáde tó any simple thing tó bá ti ṣẹlẹ̀ ìyàwó kékeré ló fà ìyàwó amóòsì wọn gan àwọn they are the evil they are the one doing evil here láwọn first thing tó bó ṣe jẹ́ nìyẹn ìyàwó kì í ṣe àjẹ́ for her to know whether the man is responsible or not ṣé ẹ̀dẹ̀ tó wá rí mà ọkùnrin tí ò bá wà responsible ìyàwó kékeré kankan ò lè ṣe ń jí máa ìdí ẹ̀ láti máa wà responsible pé ẹ̀san owó school ọmọ yín o kọ́mọ lèmi ní ìjẹ́ ẹ̀san o bí ọba ní san ká san nù ìyàwó kékeré mi gan ìyà ní ọ̀rẹ́ jẹ́ níbi tí wọ́n lọ wọ́n lè bẹ̀rẹ̀ èjì ìyà ni so ọkùnrin tí ọba wúlò kò wúlò ni kì í ṣẹnìkan ní ọkọ láti wúlò ọkùnrin tí ọba sì wúlò kò wúlò nu ẹbọn tó ń sọ pé ìyàwó kékeré ní kọyàn kan ẹbí ọ léèrè has that man been responsible right from day one ṣé téèyàn bá pé èèyàn ṣáwa gan òkè mí sí kọ mo jí láàárọ̀ yìí 16 miss call mo bá lórí fóònù mi yàtí ẹ̀tọ́ fún normal number general number ara Facebook èmi ègbé normal number bẹ̀tàn tí mo sèfù ọkọ wọn tí wọ́n jẹ́ èèyàn mi tí mo sèfù ọkọ wọn wọ́n tó mẹ́ta nù 16 miss call ṣáì miss call normally ṣáà kì miss call but once all these things happen they will attach it to anything they will say it is the ìyàwó it is the bẹ́ẹ̀ èèyàn bá jẹun tó yójú tí orí gbẹ̀ yàtọ̀ bẹ̀rẹ̀ sí ní yaṣọ wọn ní ìyàwó kékeré ló fi sóṣe òun ló fi sóṣe tí fi ń só iṣó tí ti ń só tẹ́lẹ̀ kan tó fẹ́ yàwó lé live and direct ìyàwó ló fi sóṣe anáfọ́lì ti rẹ́rìn yọ ìyàwó ló fi sóṣe ó sún mi so all those things èèyàn gbúdọ̀ máa fọkàn sí yẹn ẹni ọlọ́run bá ti sọ pé bíi kádàrá dà sínú ìfẹ́ bá ti lókun okun náà ni wọ́n bá ti ló fà ọ́fà náà ni nígbà bàbá bá yàn nú ilé pé wọ́n á àtàkì èèyàn mọ̀ nú ilé wọ́n ní bíi jẹ̀ lílí. Oh my goodness Madam Mercy mo ń gbọ́ yín jàre.